Jẹ́nẹ́sísì orí 9 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 29. Ọlọ́run sì súre fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ máa bí sí, ẹ sì máa rẹ̀ kí ẹ sì máa kún ayé, àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò máa wà lára gbogbo ẹranko ayé àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run àti lára gbogbo ohun tí ń rákò ní ilẹ̀ àti lára gbogbo ẹja òkun, ọwọ́ yín lè a fi wọ́n lé. Gbogbo wọn alààyè tí ń rákò ní yóò máa ṣe oúnjẹ fún yín, gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín. Kìkì ẹran pẹ̀lú ẹ̀mí rẹ̀, àní ẹ̀jẹ̀ rẹ̀, òun ni ẹ̀yin kò gbọdọ̀ jẹ. Nítòótọ́ ẹ̀jẹ̀ yín àní ẹ̀mí yín li èmi ó sì béèrè lọ́wọ́ gbogbo ẹranko, li èmi ó béèrè rẹ̀, àti lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ arákùnrin olúkúlùkù ènìyàn li èmi ó béèrè ẹ̀mí ènìyàn. Ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ láti ọwọ́ ènìyàn li a ó sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, nítorí pé lí àwòrán Ọlọ́run li a dá ènìyàn. Àti ẹ̀yin kí ẹ̀yin kí ó máa bí sí, kí ẹ sì máa rẹ̀ sí, kí ẹ sì máa gbáyìn lórí ilẹ̀, kí ẹ sì máa rẹ̀ nínú rẹ̀. Ọlọ́run sì wí fún Nóà àti fún àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ pé, àti èmi kíyèsí, èmi bá yín dá májẹ̀mú mi àti àwọn irú ọmọ yín lẹ́yìn yín, àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn àti ẹranko ayé pẹ̀lú yín, láti gbogbo àwọn tí ó ti inú ọkọ̀ jáde títí ó fi dé gbogbo ẹranko ayé. Èmi ò sì bá yín dá májẹ̀mú mi, a kì yóò sì fi kíkún omi ké gbogbo ẹ̀dá kúrò mọ́, bẹ́ẹ̀ ni kíkún omi kì yóò sí mọ́ láti pa ayé run. Ọlọ́run sì wí pé èyí ni àmì májẹ̀mú mi tí mo bá yín dá àti gbogbo ẹ̀dá alààyè tí ó wà pẹ̀lú yín fún àtìrandíran. Mo fi òṣùmàrè mi sí àwọsánmọ̀, òun ni yóò sì máa ṣe àmì májẹ̀mú mi tí mo bá ayé dá. Yóò sì ṣe nígbà tí mo bá mú àwọsánmọ̀ wá sí orí ilẹ̀, a ó sì máa rí òṣùmàrè náà ní àwọsánmọ̀. Èmi ò sì rántí májẹ̀mú mi tí ó wà láàrin mi àti ẹ̀yin àti gbogbo ọkàn alààyè ní gbogbo ẹ̀dá. Omi kì yóò sì di kíkùn mọ́ láti pa gbogbo ẹ̀dá run. Òṣùmàrè náà yóò sì wà ní àwọsánmọ̀, èmi ò sì máa wò ó, kí èmi lè máa rántí májẹ̀mú láéláé tí ó wà pẹ̀lú Ọlọ́run àti gbogbo ọkàn alààyè tí ó wà nínú gbogbo ẹ̀dá tí ó wà ní ayé. Ọlọ́run sì wí fún Nóà pé èyí ni àmì májẹ̀mú náà tí mo bá ara mi àti ẹ̀dá gbogbo tí ó wà lórí ilẹ̀ dá. Àwọn ọmọ Nóà tí ó sì jáde nínú ọkọ̀ ní Ṣémù àti Hámù àti Jáfẹ́tì. Hámù sì ni bàbá Kénáánì. Àwọn mẹ́ta wọ̀nyí ni ọmọ Nóà, láti ọ̀dọ̀ wọn ni a gbé ti tàn ká gbogbo ayé. Nóà sì bẹ̀rẹ̀ sí ṣe àgbẹ̀, ó sì gbin ọgbà àjàrà, ó sì mu nínú ọtí wáìnì náà, ó mu àmupara, ó sì tú ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́ rẹ̀. Hámù bàbá Kénáánì sì rí ìhòhò bàbá rẹ̀, ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde. Àti Ṣémù àti Jáfẹ́tì mú gọ̀gọ̀ wù, wọ́n sì fi lé èjìká àwọn méjèèjì, wọ́n sì fi ẹ̀yìn rin, wọ́n sì bo ìhòhò bàbá wọn, ojú wọn sì wà lẹ́yìn, wọn kò sì rí ìhòhò bàbá wọn. Nóà sì jí kúrò ní ojú ọtí wáìnì rẹ̀, ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i. Ó sì wí pé ègbé ni fún Kénáánì, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Ó sì wí pé olùbùkún ni Olúwa Ọlọ́run Ṣémù, Kénáánì yóò máa sì ṣe ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run yóò mú Jáfẹ́tì gbilẹ̀, yóò sì máa gbé àgọ́ Ṣémù, Kénáánì yóò sì máa ṣe ìránṣẹ́ wọn. Nóà sì wà ní 450 lẹ́yìn ìkún omi. Gbogbo ọjọ́ Nóà jẹ́ 1050, ó sì kú.